aláàfin Ọ̀yọ́ tuntun kábíyèsí ọba Abdulhakeem Abímbọ́lá Owóadé ó mà ti sọ̀rọ̀ ó ti jẹ́ kó di mọ̀ ó ti bóná pa awuyewuye tó ń lọ nígboro lórí ẹ̀sìn tó ń ṣe nínú ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni tí kábíyèsí sì ti jẹ́ kó di mọ̀ ó wípé ẹ̀sìn Islam ni lòun ń ṣe àti pé mùsùlùmí òdodo tó ń ṣe ẹ̀sìn Islam lójú méjèèjì dàsìkò yìí ni òun. Ẹ rántí pé látìgbà tí ọba Hakeem Abímbọ́lá Owóadé tí wọ́n ti kéde ẹ̀ gẹ́gẹ́ bí aláàfin Ọ̀yọ́ tuntun ní ọjọ́ 10 oṣù kínní ọdún 2025 ìyẹn 10th of January 2025 ó ní awuyewuye tí ń jáde lórí ẹ̀sìn tí kábíyèsí ń ṣe nítorí pé orúkọ mùsùlùmí tó ń jẹ́ Hakeem ó ní gbogbo ayé ni wọ́n fi ń pè é èyí tó túmọ̀ sí pé mùsùlùmí lọ́pọ̀ èèyàn gbà ṣùgbọ́n táwọn èèyàn ń sọ pé bàbá náà ti fi ẹ̀sìn Islam sílẹ̀ ó ti di Kristẹni kódà wọ́n ní ìjọ Rìdíìmù èyí the Redeemed Christian Church of God ló ń lọ bẹ́ẹ̀ ni wọ́n gbé àwọn ọ̀rọ̀ tí bàbá náà tó ti kọ sórí ẹ̀rọ ayélujára ẹ̀ pàápàá ẹ̀rọ ayélujára Facebook níbi tó ti máa ń wàásù ìyìn rere Jésù tó máa ń gbàdúrà lórúkọ Jésù wọ́n gbé síta gẹ́gẹ́ bí ẹ̀rí pé ó ti fi ẹ̀sìn Islam sílẹ̀ ó sì ti di Kristẹni. Ṣá o gbogbo awuyewuye ni wọ́n ń gbé kiri kó tó di ọ̀sẹ̀ tó kọjá yìí tí kábíyèsí tó kéde ní ọjọ́ ẹtì ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá pé mùsùlùmí òdodo lòun nínú àtẹ̀jáde tí kábíyèsí fi síta nípasẹ̀ olórí àwọn òṣìṣẹ́ olóyè Rótìmí Ọ̀ṣúntọ́lá lórí ìséde ìyànkónílé-ó-gbélé tí kábíyèsí kéde lórí orò àtètùtù tó fẹ́ ṣe fún kábíyèsí lásìkò tó wà ní ìpẹ̀bí fọjọ́ 22 22 days láti di aláàfin ìní kábíyèsí kéde wípé ìkéde tóun kéde tẹ́lẹ̀ wípé láti aago 8 alẹ́ di aago 6 ìdájí ojoojúmọ́ làwọn èèyàn nílé jáde ó lóun ti yí padà ó sí aago 10 alẹ́ sí aago 4 àbọ̀ ìdájí nítorí ààwẹ̀ Ramadan àwọn mùsùlùmí tó ń lọ lọ́wọ́ kábíyèsí jẹ́ kó di mọ̀ wípé òun náà mùsùlùmí òdodo lòun ò tó sì jẹ́ pé inú àtẹ̀jáde yìí ni ló jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé mùsùlùmí ìní kábíyèsí ọba Hakeem Owóadé. Ṣá o nítorí kónílé-ó-gbélé tí kábíyèsí kéde pé káwọn èèyàn má jáde àwọn mùsùlùmí wọ́n ti ń bínú wípé ó tako òfin orílẹ̀-èdè Nàìjíríà tó ní ẹnikẹ́ni ló lè jáde lásìkò tó bá wù àti pé ìjọba nìkan ló láṣẹ láti kéde pé èèyàn ò gbọ́dọ̀ jáde. Wọ́n ní lásìkò ààwẹ̀ Ramadan táwọn ń jí kírun lóru tí àwọn ń jí sààrì táwọn tó ń ṣe wáàsí di aago 11 alẹ́ wọ́n ní kábíyèsí ní káwọn má jáde kọjá aago 10 alẹ́ àti pé lásìkò Lailatul Qadri táwọn máa ń ṣe ìṣọ́ òru mọ́jú wọ́n lè túmọ̀ sí pé àwọn tó ní lè ṣe lọ́dún yìí pẹ̀lú ìkéde kábíyèsí. Wọ́n ní eléyìí túmọ̀ sí pé ó fẹ́ fẹ̀ tó àwọn ọ̀dọ́ àwọn òsì nígbà eléyìí ló jẹ́ kí ẹgbẹ́ mùsùlùmí kan tí wọ́n ń pè ní Yorùbá Muslim for Freedom YMF wọ́n fi àtẹ̀jáde síta tó sì ké sí ìjọba àti àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń pè ní DSS Department of State Service láti gbé kábíyèsí kan tì mọ́lẹ̀. Wọ́n ló ti ṣiṣẹ́ tako òfin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n nínú òfin Nàìjíríà gómìnà ìpínlẹ̀ tàbí ààrẹ orílẹ̀-èdè nìkan ló láṣẹ láti kéde kónílé-ó-gbélé. Wọ́n ní bí kábíyèsí ṣe wá láṣẹ láti máa kéde kónílé-ó-gbélé pé èèyàn ò gbọ́dọ̀ jáde lásìkò kan sí àsìkò kan wọ́n lè túmọ̀ sí pé ó ti lu òfin ó ti tẹ òfin lójúmọ́lẹ̀ ó ti rí àwọn gómìnà àti àwọn ààrẹ fín tó sì ní fún ìdí èyí kíjọba gbé aláàfin Ọ̀yọ́ tó wà ní ìpẹ̀bí kan lọ jù sí àtìmọ́lé. Ọ̀rọ̀ ló máa dáríwò tí inú bí àwọn ọmọ Yorùbá àtàfaraya tó ń sọ̀rọ̀ burúkú sí ẹgbẹ́ Yorùbá Muslim for Freedom tí wọ́n ní báwo ni wọn yóò ṣe máa ní kí wọ́n ti odidi aláàfin Ọ̀yọ́ mọ́lé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ó máa di ariwo ńlá. Nínú ọ̀rọ̀ ẹ̀ akọni ọmọ Yorùbá ni tó jẹ́ gbajúgbajà jìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmẹ tí ó gbáyé mà sí Sunday Ìgbòho náà sọ̀rọ̀ sókè látòkè òkun tó wà. Bàbá ní kí àwọn ẹgbẹ́ Yorùbá Muslim for Freedom kan lọ ṣọ́ ara wọn ó láwọn ò fi àwọn ọba ilẹ̀ Yorùbá ṣeré nítorí pé kí ìjọba tó dé làwọn ọba ti ń darí. Wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ yẹ̀yẹ́ àwọn ọba pàápàá láàfin tí ipò ẹ̀ ga tó lágbára láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ní bí ìgbà pé gbogbo ilẹ̀ Yorùbá ló fẹ́ gbógun tì ó láwọn ò ní lajúlẹ̀ kí tàlùbọ̀wọ̀ àwọn ò sì ní lajúlẹ̀ kí àwọn kan yẹ̀yẹ́ Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀. Sunday Ìgbòho ní kí wọ́n má ṣe dá ogun ẹ̀sìn sílẹ̀ nítorí pé ní ilẹ̀ Yorùbá àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ọmọ ìyá ìní gbogbo wọn jọ ń ṣe wọn kì í bára wọn jà wọn kì í sì gbógun tira wọn ṣùgbọ́n tán ní pẹ̀lú ètí àwọn Yorùbá Muslim for Freedom tó ń gbédè yìí tí wọ́n ń pè kí wọ́n gbé odidi Aláàfin Ọ̀yọ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ní eléyìí ó lè fa wàhálà ẹ̀sìn ní ilẹ̀ Yorùbá.